ọpẹ́ o ọwọ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò ó ti tẹ àwọn afurasí agbébọn mẹ́ta ní Kwara. Nájímù ti di ọ̀gá àgbà àjọ aṣọ́bodè tuntun ní Kwara o. Ó mà ṣe o, ọkọ̀ tirẹ́là Dangote ó tẹ èèyàn méjì pa, àwọn mẹ́ta farapa yánnayànna nílùú Èkó. Ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílé wa ni wọ́n ti ṣe ìwọ́de alálàáfíà o, tí wọ́n sì gba gbogbo àwọn ìpínlẹ̀ káàkiri Àbújá, ìpínlẹ̀ Kwara, Èkó ní àwọn òṣìṣẹ́ wọ́n ṣèwọ́de wọn nítorí kí ètò ààbò kó lè dúró lórílẹ̀‐èdè Nàìjíríà ni. Nítorí ẹ̀sùn pé wọ́n ní wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ tó lè dá omi àlàáfíà lúrú, èèyàn mẹ́ta wọ́n dèrò ilé-ẹjọ́ ní Kwara. Ṣeyi Makinde ti sọ̀rọ̀ o, èmi ò ní lọ́kàn láti fi ẹgbẹ́ òṣèlú PDP lẹ̀ láti lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC o. Ṣeyi Makinde ló sọ̀rọ̀ tó fa kòmóòkun yọ. Ní báyìí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n láwọn ti ṣẹ́wọ̀n gan àwọn afurasí agbébọn mẹ́ta kan ní Kwara lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọjọ́ 17 oṣù kejìlá ọdún 2025 táwa yìí ní iléeṣẹ́ ọlọ́pàá ní Kwara ni wọ́n fi ìròyìn ayọ̀ kan ni wọ́n fi léde o. Wọ́n ní àwọn ti náwó gan àwọn afurasí agbébọn báńdẹ̀tì àwọn afẹ̀míṣòfò, àwọn ti náwó gan wọn o, tí wọ́n ti ń ṣẹ́jú pẹ́ lákòlò ọlọ́pàá báyìí. Nínú àtẹ̀jáde kan léyìí tí kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara Adékìmí Òjó tó fi ránṣẹ́ sí àwọn oníròyìn nílùú Ìlọrin ló ti fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ o. Ó ní ọwọ́ àwọn ti tẹ àwọn agbébọn mẹ́ta kan tó jẹ́ pé afurasí ni wọ́n, táwọn sì rí àwọn bájínátù ajísùnkúnná 54 AK-47 làwọn rí gbà lọ́wọ́ àwọn báńdẹ̀tì àwọn agbébọn ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe wí, ó ní abúlé kan tí wọ́n ń pè ní Bani níjọba ìbílẹ̀ Bàrùtín nípínlẹ̀ Kwara lọ́wọ́ ti tẹ àwọn afurasí ọ̀hún o. Ní báyìí wọ́n ti ń ṣẹ́jú pẹ́ lákàtà ọlọ́pàá lẹ́yìn ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí táwọn bá lọ wọ́n fún pọ̀ tán dáadáa tí wọ́n sọ tẹnu wọn làwọn àṣẹ bẹ́ẹ̀ táwọn taari wọn lọ sí ilé ẹjọ́ níbi tí wọ́n ti káwọ́ pọ̀nyìn níwájú adájọ́. Ó mà ṣe o, tírélà ọkọ̀ Dangote ó tẹ èèyàn méjì pa, èèyàn mẹ́ta míì farapa yánnayànna nílùú Èkó. Kí Ọlọ́run bá kọ́mọ̀dé kárìn lọ́jọ́ ebi ń pọ̀nà ni o, ká mọ́ sí rìn ká mọ́ rìn náà sí. Lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ kan tó gba omi lójú ẹnìkan ló wáyé lọ́sàn-án gangan lọ́jọ́rú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ní agbègbè Mairan nílùú Èkó ni wọ́n ti ní ọkọ̀ tirẹ́là Dangote kan ó ṣe àkọlù sí àwọn ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé lásìkò yìí èèyàn mẹ́ta ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ara pa yánnayànna nígbà tí èèyàn méjì gbàdé ikú òjijì wọ́n gba èkúrújẹ lọ́wọ́ ẹbọra. Kí Ọlọ́run bá kọ́mọ̀jà rìn lọ́jọ́ ebi ń pọ̀nà. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ Traffic Management Authority LASTMA nílùú Èkó Adébáyọ̀ Taofik ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ o. Ó ní ṣe ni ìròyìn ti kan àwọn pé ní ìyànà Mairan ní ìlú Èkó ní ìṣẹ̀lẹ̀ tó gba omi lójú ẹni pòròpòrò kan ló ṣe bẹ́ẹ̀ tó wáyé lọ́sàn-án ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ níbi tí ọkọ̀ tirẹ́là Dangote kan bó ṣe kọlu àwọn ọkọ̀ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ tó sì jẹ́ pé èèyàn méjì àwọn èrò méjì ni wọ́n ti kú ní ìfanáfanṣu táwọn mẹ́ta ó sì farapa yánnayànna tó sì jẹ́ pé wọ́n ń gba ìtọ́jú nílé ìwòsàn báyìí. Nínú ìròyìn míì láti rí ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa NLC wọ́n ṣe ìwọ́de alálàáfíà ní jákèjádò Nàìjíríà ní tìbútòrò orílẹ̀-èdè Nàìjíríà o. Ní Àbújá láti rí Ṣọ̀wòrẹ́ tó kó àwọn èèyàn sòdí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ṣe ìwọ́de. Wọ́n ṣe ìwọ́de nílùú Ìlọrin,
wọ́n ṣe ìwọ́de lẹ́kọ̀ọ́ àti àwọn ìpínlẹ̀ káàkiri ní àjọ NLC ẹgbẹ́ òṣìṣẹ́ ni wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ṣe ìwọ́de alálàáfíà o wọ́n ní àwọn fẹ́ kíjọba kó pèsè ààbò tó nípọn ààbò tó péye lórí bí àwọn agbébọn àwọn báńdẹ́tè bí wọ́n ṣe ń pè sọ́wọ́ wọn tí wọ́n ń gbé kúkúrú tí wọ́n ń gbé gúngùn tí wọ́n sì ń pa àwọn èèyàn nífanáfanṣu tá ń fi ẹ̀mí àwọn èèyàn ṣòfò wọ́n ní kíjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ wọ́n tẹ̀ wá wọ ọ̀rọ̀ kan fi ṣàdá o bí àwọn agbébọn bí wọ́n ṣe ń da ẹ̀mí àwọn èèyàn légbodò yìí ó jẹ́ ohun tí ìjọba ètè mú ojútó ní kíákíá nítorí pé tá a bá fi kékeré pa ẹsẹ̀ ìrókò tó bá dàgbà tán àmọ́ ìyanilẹ́bọ ni. bákan náà nílùú Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ gómìnà Ṣèyí Makinde ó ti sọ̀rọ̀ o Ṣèyí Makinde ní gbogbo ìròyìn òfégè tó ń gba orí ayélujára táwọn kan polongo wọ́n ń padà ti ẹnu káàkiri pé òun gómìnà Ṣèyí Makinde òun ti ju ẹgbẹ́ òṣèlú PDP òun ti jù ú sílẹ̀ bíi ọsàn àmúkù tó ń sì gbanú ẹgbẹ́ òṣèlú APC lọ ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni o irọ́ funfun báláwo ni ní báyìí o inú ẹgbẹ́ òṣèlú PDP lòun wà o òun ò sì ní lọ́kàn láti fi ẹgbẹ́ náà sílẹ̀ báyìí Ṣèyí Mákindé ló fi ọ̀rọ̀ náà léde lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ó ní òun ti gbọ́ ó ti dé sí etí gbà wọn pé àwọn nǹkan ti ń palanti ẹnu wọ́n ti ń pariwo káàkiri wọ́n ti ń sọ bóróbótó káàkiri pé òun Ṣèyí ọmọ Mákindé òun ti fẹ́ ju ẹgbẹ́ òṣèlú PDP sílẹ̀ Ṣèyí Mákindé ní irọ́ tó jìnnà sóòótọ́ ni òun ò kó òun ẹgbẹ́ PDP o òun ò sì gbèrò láti kúrò nínú ẹgbẹ́ ọ̀hún báyìí nítorí pé ẹgbẹ́ tó dáa tó ṣe wà ní. ní báyìí la tún gbọ́ pé àwọn èèyàn mẹ́ta kan tí ó yẹ pé wọ́n sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ lórí rédíò SBS ni wọ́n ti wọ́ lọ sí ilé ẹjọ́ gíga kan tó fi dé lọ́rùn ṣe ibùjókòó báyìí o ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n ni pé wọ́n ní wọ́n sọ àwọn ọ̀rọ̀ kùnbákùngbé nínú lórí ètò kan tí wọ́n ṣe lórí rédíò SBS tó wà ní ọlọ́jẹ́ nílùú Ìlọrin wọ́n ní àwọn ẹni yìí ni wọ́n sọ àwọn ọ̀rọ̀ kùnbákùngbé tí wọ́n sì ń bu èébú tó jẹ́ pé ó lè da omi àlàáfíà ìlú ru ìdí nìyẹn o tí wọ́n fi pè wọ́n lẹ́jọ́ wọ́n gbé wọn lẹ́jọ́ gíga tó wà nílùú Ìlọrin tí wọ́n sì ní wọ́n wá wí tẹnu wọn o ohun tó bá lọ́bẹ̀ tán fi wà rọwọ́ tí wọ́n fi ń sọ àwọn ọ̀rọ̀ kùnbákùngbé lórí rédíò lásìkò tí wọ́n ṣe ètò lọ́wọ́. ní báyìí ẹni tó jẹ́ Nájímù ló ṣe bẹ́ẹ̀ tó ti di ọ̀gá àgbà àjọ aṣọ́bodè tuntun ní Kwara báyìí o lọ́jọ́rùú wẹ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni ọ̀gá àgbà àjọ aṣọ́bodè tó ń kógbá wọlé tó jẹ́ pé òun ti parí sáà tiẹ̀ tán ní Kwara Faith Ọjàìfọ̀ ló ṣe bẹ́ẹ̀ tó gbé agbára wọ ẹni tó jẹ́ DC Nájímù Ògúndèyí nílùú Ìlọrin lóyún ó ti gbé agbára wọ̀ o ti ṣe olúlu ìpínlẹ̀ Kwara ó gbé agbára wọ̀ ó gbé agbára lé lọ́wọ́ gẹ́gẹ́ bí adelé ọ̀gá àgbà àjọ aṣọ́bodè tuntun ní ìpínlẹ̀ Kwara tó sì jẹ́ pé wọ́n ní kó fi tọkàn tara kó fi ṣe iṣẹ́ òun o òun náà jẹ́jẹ́ ó dúpẹ́ pé wọ́n gbé agbára wọ́n gbé léun lọ́wọ́ tó sì ní òun ò ní sí agbára rò lọ́la Ọlọ́run ọba adẹ́dá àti àṣẹ̀dá. ọpẹ́ o àwọn òǹtajà méjì táwọn báńdẹ́tì àwọn agbébọn tí wọ́n jí gbé ní Ẹ̀gbẹ́ nípínlẹ̀ Kwara ni wọ́n ní wọ́n ti gbòmìnira báyìí o lẹ́yìn tí àwọn ẹ̀ṣọ́ aláàbò fìjìláńtẹ́ tí wọ́n pitú ọwọ́ wọn. tẹ́ ò bá gbàgbé ṣe ni wọ́n ní àwọn agbébọn wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n jí àwọn arìnrìn-àjò méjì kan tó jẹ́ òǹtajà tí wọ́n jí wọn gbé lópòpónà Koro sí Ẹ̀gbẹ́ ní ìpínlẹ̀ Kwara tí wọ́n ní ọjà kan tí wọ́n pè ní Abu Market ni wọ́n ní àwọn òǹtajà yìí ń lọ o kó tó di pé àwọn agbébọn àwọn afẹ̀míṣòfò wọ́n jí wọn gbé tí wọ́n sì ń béèrè owó tùlùtùlù lọ́wọ́ mọ̀lẹ́bí wọn. gẹ́gẹ́ bí a ṣe gbọ́ ní ọjọ́rú wẹ́sídẹ̀ẹ́ yìí ni wọ́n ní àwọn fìjìláńtẹ́ wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n fọ́ gbogbo onúgbó wọ́n fọ́ bẹ́bẹ́ wọ́n fọ́ yẹ́bẹ́yẹ́bẹ́ tí wọ́n sì rí i pé àwọn dọ́là
àwọn òǹtajà méjì ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé àwọn yòókù tí wọ́n jí gbé wọ́n sì wà lákàtà àwọn ajínigbé ṣùgbọ́n ṣá o àwọn méjì tí wọ́n dóòlà yìí wọ́n ti darapọ̀ mọ́ mọ̀lẹ́bí wọn o tí wọ́n sì ń jó tí wọ́n ń fò fáyọ̀ wípé àwọn èèyàn wọn tó wà lákàtà àwọn ajínigbé wọ́n ti mú orí bọ́. ẹ ṣeun tẹ́ ń gbọ́ Àtúntàrẹ online tv ojútàá fífò wákò ní di ohun tẹ́ ìmọ̀ náwó sí.